ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ń doubt ọ̀rọ̀ olóyè Sunday Igboho nígbà tí ó fún àwọn Fúlàní leaders tó wà ní Igboho ní Ọ̀yọ́ ní 2 hours ultimatum láti release àwọn tí wọ́n jí gbé ní Igboho. ṣé nígbà tí incident yìí ṣẹlẹ̀ kó tó di kó ṣẹlẹ̀ wọ́n ti kidnap ẹnìkan tẹ́lẹ̀, wọ́n kidnap aláboyún tí wọ́n pa. kò jẹ́ sẹ́ pé àwọn tí wọ́n lọ síbẹ̀ pé kó lọ gbé ransom fún wọn, wọ́n pa ẹnìkan nínú wọn. nígbà tó wá tí wá kidnap àwọn ẹlòmíì ní ọba Ìgbòho ránṣẹ́ pé olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho kọ̀kọ̀ déédéé lọ́bẹ̀, ọba ló ránṣẹ́ sí tó jẹ́ tó gbẹ wípé òun ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàárín àwọn Fúlàní tó wà ní Ìgbòho àti Sunday Igboho fún ara ẹ̀, kó bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí. àmọ́ olóyè Sunday Igboho gbìyànjú láti rí wípé kò sí wàhálà láàárín òun àti àwọn Fúlàní, torí iṣẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn Fúlàní yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. àlèmájẹ́ ìrọ̀ gọ́ọ̀mẹ̀ntì ìjọba, we need to be very careful nípa àwọn Fúlàní yìí, torí àwọn Fúlàní tá à ń gbà mọ́ra yìí wọ́n ní nǹkan tí wọ́n gbójúlé. now nígbà tó lóyè Sunday Igboho fún wọn ní 2 hours ultimatum, láàárín 2 hours yẹn wọ́n dá àwọn ará bíbá ìpadà. òun lè fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń jubilate, wọ́n jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ lóyè Sunday Igboho. ṣẹ́rí to me, èmi mọ̀ wípé tó bá jẹ́ pé ìjọba fún àwọn independent, àwọn tó jẹ́ security outfit, tó jẹ́ independent security outfit ní àṣẹ láti ṣe kínní àbí láti secure àwọn igbó, ẹ má yẹ ká tanra wa. irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. 2 hours péré lólóyè Sunday Igboho fún wọn, wọ́n jẹ́ dá àwọn tí wọ́n kidnap padà. lóòótọ́ àwọn tó ti kú ti kú. ṣé rí, ẹ má jẹ́ kí a rí kíní gẹ́gẹ́ bíi wípé Sunday Igboho kò fẹ́ máa fira ẹ̀ máa hàn pé òun lè ṣe. torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì nínú àwọn comments tí wọ́n, mo rí pé ẹlòmíì kàn sọ láì ronú wípé kíní ó ti ṣe ní gàngàn rí. eléyìí ò ń ṣe wípé lóyè Sunday Igboho fẹ́ showcase power ẹ̀. èmi mọ̀ pé tó bá jẹ́ pé Governor Ṣèyí Mákindé wọ́n ready láti support olóyè Sunday Igboho, there is possibility kan to rescue àwọn ènìyàn. because for the information tá à ń gbọ́, àwọn sójà ti kú bíi 2 àbí 3 ti kú lórí wípé wọ́n fẹ́ rescue àwọn tí wọ́n kidnap lọ́yọ̀ yìí, àwọn ọmọ kékeré tí wọ́n kidnap yìí. so kí ni nǹkan tó fà á? And according to some reports, over 200 ló wà nínú igbó pẹ̀lú àwọn ènìyàn. báwo ló ṣe fẹ́ survive? and then the reason why tí wọ́n ṣe kúrò nínú igbó yẹn is just because of pé àwọn government ti block gbogbo ibi tí wọ́n lè gbà. but wọ́n block gbogbo ibi tí wọ́n gbà, báwo làwọn ará bíbá yẹn ṣe ń jẹ, báwo ló ṣe ń mu, báwo ló ṣe ń live, gbogbo ammunition wọn ṣe kò tí ì ṣe tán láti jọ. see all these things ó jẹ́ kẹ́ fi mọ̀ wípé àwọn kankan wà behind this problem tí wọ́n wà so powerful. so to me, èmi believe pé nǹkan tó ṣẹlẹ̀, ókè ẹ̀rọ tó ṣẹlẹ̀ níbàdàn ti Pẹ́kẹ́lẹ́ mess Adélabú, àbúrò ẹ̀ tí wọ́n jí gbé pẹ̀lú ọmọ ẹ̀, olóyè Sunday Igboho pẹ̀lú àwọn tí wọ́n ṣokùnfà bí wọ́n ṣe arrest àwọn ènìyàn lóòótọ́ ẹni tó jẹ́ leader wọn, kó tó ṣe wá lọ bust wọn nínú ilé pẹ̀lú àwọn ọlọ́pàá. another one ló tún ṣẹlẹ̀ ní Ìgbòho yìí. ṣé ẹ rí, ìjọba need support àwọn aráàlú, wọ́n need support àwọn independent security outfits láti take the necessary action. torí mo ka àwọn comment kan, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ against olóyè Sunday Igboho Igbo ló pọ̀ jù nínú wọn. Igbo ló pọ̀ jù nínú wọn. ó tó bá mọ̀ pé òun lè ṣe pé wọ́n stage ẹ̀ ni wọ́n ti báwo ló ṣe báwo ẹni tí o mọ̀ rí báwo lèèyàn máa fún wọn ní warning fún 2 hours pé wọ́n gbọ́dọ̀ release ẹnìkan, you know, some nonsense talk. but nǹkan tí nǹkan máa sọ fún
Governor Seyi Makinde ní pé yes ẹ̀yin náà ń try láti protect life and property ẹ̀ ń try láti protect life àwọn ọmọ tẹ̀yìn tó wà ní ògbó yẹn ní kán má bàa pa wọ́n but mo fẹ́ ká mọ̀ wípé kò sí bá ṣe lè protect life wọn tó tí ẹ̀ bá tètè take the right action there is possibility kí nǹkan burúkú ṣẹlẹ̀ sáwọn ẹni tó wà ní ògbó yìí. Yes ẹ ti strike bẹ́ẹ̀ méjì tó fail because according to report wọ́n ti set bọ́ọ̀bù lẹ̀ káàkiri gbogbo tó mọ̀ pé wọ́n á mì àwọn sójà lè gbà wọlé. Governor Seyi Makinde ti take action no doubt about it ẹ má yẹ ká tọra wa. bó tẹ́ ká gbọ́n ló dára ọ̀tẹ́ mọ̀ wípé ẹ lè lò láti fi secure àwọn ẹni. ẹ jẹ́ ká because now ẹ wò kan tó ṣẹlẹ̀ ní Ìgbòho yìí sìn ọba Ìgbòho mọ̀ wípé tóun bá polóyè Sunday Igboho ó lè kọ sí wàhálà ó dídì advice ẹni má bá wọn Fúlàní ìjà bẹ́ẹ̀ má yẹ ká tọra wa o àwọn Fúlàní tó wà ní community kọ̀ọ̀kan they know what is majority wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú igbó yẹn majority wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú igbó any Fúlàní leaders tẹ́ bá rí majority àwọn leaders yẹn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú igbó lọ́dẹ̀ mọ̀ pa nǹkan tó ṣẹlẹ̀ nínú igbó ẹ wo tó ṣẹlẹ̀ níjẹ̀bú-Òde recently tó jẹ́ leader àwọn Fúlàní níjẹ̀bú-Òde ṣèbọn mọ̀ ní lórí àwọn kidnappers bag tí wọ́n fi san ransom wọ́n ti fi chip sí tó yẹ pé ibẹ̀ ni wọ́n lọ trace lọ sínú kitchen yẹn lọ́ fi bá bag yẹn bẹ̀ báwo ni bag yẹn ṣe dé kitchen yẹn. now àwọn leaders Fúlàní tó wà ní Ìgbòho tí olóyè Sunday Igboho fún wọn ní warning báwo lọ ṣe sáré báwọn tó wà ń bẹ̀ yẹn sọ̀rọ̀ láti release àwọn tí wọ́n release. eléyìí ń sọ̀rọ̀ pé nìyí lẹ́nu ẹ jẹ́ ká sọ the right thing. tí àwọn gómìnà bá mọ̀ wípé àwọn fẹ́ secure state wọn kò ń ṣe wípé Nigerian police ò lè ṣe kò ń ṣe wípé àwọn Nigerian military ò lè ṣe but most of them want to were compromised no doubt about it. èyí tó lóye Sunday Igboho ṣe is that this is another victory he can do it. eléyìí ń ṣe pé bóyá pé wọ́n plan yẹn irọ́ ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tó yẹ pé ẹni tí wọ́n tún ní pókó lọ sọ láǹsọ̀ wọ́n tún pa. n máa padà play fídíò yẹn fún wa wọ́n tún pa 2 hours ló fún wọn. So to me the only way tèmi believe pé àwọn governor Southwest tó lè fi secure state wọn òun ni pé ẹ wá rules of OPC ìlú ẹkùn tó lè Sunday Igboho dá sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá yín secure àwọn forest reserve yín gbogbo àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ kúrò níbẹ̀ yẹn náà kó wá sí gbòòrò now mo fẹ́ play video kan fún wa torí nígbà tí olóyè Sunday Igboho ń lọ wọ́n gba national park Ọ̀yọ́ yẹn kọjá àwọn national reserve park forest reserve yẹn wọ́n gba bẹ̀ yẹn kọjá wọ́n ní interaction pẹ̀lú Fúlàní tó wà ń bẹ̀ Fúlàní yẹn lóhun ìgbédè ìkíní èmi believe pé tó bá jẹ́ pé àwọn Nigerian military ṣiṣẹ́ wọn bí iṣẹ́ firstly kò jẹ́ kí wọ́n rí ẹni Fúlàní kankan nínú igbó yẹn for now. nínú igbó yẹn kò jẹ́ kí wọ́n rí ẹni Fúlàní torí ẹni Fúlàní tẹ bá rí ń bẹ̀ ẹ mọ̀ who is who ẹ mọ̀ bóyá òun ló kọ̀ wá ń bẹ̀ fún wọn láti máa fún àwọn tọ̀hún ní information nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn náà máa plot àwọn kan síbẹ̀ yẹn ni láti lè máa fún wọn ní information pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìta yẹn kí ni movement tó wà ń bẹ̀ because Fúlàní yẹn sì kò ń ṣe pé wọ́n kọ̀ ṣe rí most of àwọn Fúlàní tá à ń rí yìí informant ni most of them wọn tó bá jẹ́ pé lóòótọ́ gọ́ọ̀mẹ̀ntì ń ṣe the right tó yẹ kó ṣe kò tiẹ̀ jẹ́ kí wọ́n kọ́kọ́ rí anybody ní national park yẹn níbẹ̀ yẹn but ẹ ṣáà rí olóyè Sunday Igboho tó accuse èèyàn kan bẹ̀ ẹ ṣáà rí àwọn màálù bẹ̀ báwo lè fẹ́ ní successful operation nígbà tí àwọn Fúlàní yẹn yìí wà nínú igbó yẹn kò tiẹ̀ jẹ́ kí anybody ń bẹ̀ ẹ kọ́kọ́ tó bá jẹ́ pé
bí another country foreign country ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ ni wọ́n máa ti sí gbogbo ibi táwọn ọmọ yẹn wà anybody ò ní síbẹ̀ but imagine ẹni sọ pé ẹ fẹ́ ṣe operation báwo lọ fi ṣe operation yìí ṣe fẹ́ wà successful nígbà tí ẹ táwọn Fúlàní ní ìwà ń bẹ̀ yẹn ṣé wọn ò ní fún wọn ní formation lọ́wọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni báwo lọ ṣe ní plot àwọn bomb sí gbogbo ọ̀nà tó mọ̀ ìpẹ́ fẹ́ gbà láti fi strike yín before kẹ́ tó débẹ̀ that's the right thing àkọlé má ṣe nǹkan with láì má ronú sí. fídíò rẹ̀ kí n play fídíò ibi tí olóyè Sunday Igboho ti ń accuse Fúlàní nínú igbó yẹn nínú igbó forest reserve yẹn ẹ wò. bá Yorùbá. bá Yorùbá. ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó. ní bá Nàìjíríà Yorùbá. ta ló gbọ́ Haúsá. how many sọgbọ́ wa ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó. kò sí. farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ. ẹ ti wà nínú gbóyè sí ó tó. èmi bá Yorùbá kó má ṣe é bá Haúsá. Comment ba Hausa? Kana ji Hausa? Ba Hausa. Ni so ni ba na ji ni Yoruba. Olóhùn gba Hausa. Kana ji Hausa? Ina ji. Kana ji? Olóhùn gba Hausa. Ebi wo gba Hausa tatata. Ina sunanka? Mama. Mama. Muhammad. Mama. Mo ina sunanka. Mo te fẹ́ mọ̀ ọdún tán ti wà bí tán ti lé àwọn bàbá ko bí báyìí. Okay. Òun lè rí yẹn. Ẹ kàn imagine àjẹfẹ́ successful operation how come as how ó kàn wá máa mẹ́hẹ̀ ni because of think deeply lórí operation yẹn àwọn Fúlàní tó ìwà nígbè yẹn máa fún àwọn ará ibẹ̀ yẹn ní information torí ẹ̀ mọ́ who is who nígbà tó fẹ́ wá strike náà wọ́n wá ń jẹ̀wà lọ́dọ̀ ìyàwó máa kan ni according to the report tó fi strike so kò jẹ́ kẹ́ allow any Fúlàní kankan nínú gbé yẹn. jáde báyìí ń bọ̀ sọ̀rọ̀ ikọ̀ lọ bá wọn. inú gbó yìí nìsín inú rìsáàfù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n sì màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàfù ń bíbà ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀dì lu wọn àwọn kọ́lé sínú gbó yìí kí lorúkọ tẹ wá ń bí báyìí ọ̀gbọ́n Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí. bòròró ni mànà. bòròró ni mànà. o tún ṣe bòròró ni mànà o tún bá bá a rí onídà o tún ṣe bòròró ni mànà mọ̀ n bọ̀ tó ń ṣe bòròró ni mànà. dúkìní yẹn dẹ. ẹ̀gún ni wọ́n kọ́ yín lára. wá ń bí du wèrè tó gbélé. bòròró ni ẹ. bòròró ni mànà. Yorùbá ní sẹ́wọ̀n ẹgbẹ́ mi nígbà kankan àwọlé tì í àgbẹ̀ tí bàbá bẹ̀. ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa kádẹ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnà ní mi èmi nìkan mọ̀ ní Sunday Igboho ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ ẹ ti gbé ẹ tó pa olóyún yẹn gé ọwọ́ n'Igboho ẹrú mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi kò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lóńdù tí mo ń gbà fún àwọn aráàlú kan
ẹ̀ wọ́n lè mọ́ sẹ́lú mi kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn lọ́kùn fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé níta ṣe yìí kò dáa ẹni mo jáwọn yẹn wá gbé mi wọ́n pa ọmọ yẹn tó kọ́ jẹ́ ìyẹ̀sì ẹ̀ wọ́n jà wẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èlé jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tòjú lọ ẹ bá fẹ́ lọ́wọ́ pé mi tani wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí mbí sẹ́sì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún kọ́pẹ́rẹ́tì pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbédè mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tán lọ kámọ́lé lóru tán gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lóra wa èmi ọ̀fẹ́ wọn fi tó bá gbé wọn lọ àdéhùn ọ̀tún náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọmọ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mú wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yìí náà sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sí ẹni ẹ̀ mọ̀ bẹ̀ fún àwọn ọmọ yìí tó ń gbé lùgbùdá alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdẹ̀ compact bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ dodo fún o ibi tó ti wà kùsànù ìsáfà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo búra lókàn tó ní mi mò ń bọ̀ mbẹ́ anytime from now màá wọnú forest yẹn torí gbà tó ti láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní ma bá yín jàdá a bá yín jàdá ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO inú bàbá DPO ẹ̀ lè bàrú wáyé o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́rẹ́ nílọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún yín 2 hours tí wọ́n bá gbé wa o tí màá ṣe mo ń sọ ẹgbẹ́ máa pọ̀ sẹ̀wọ̀n tí mo ń sọ ilé o mo fún yín 2 hours táwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọ́n bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹgbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ láàrin àrẹ kẹlẹ́ òkú gbọ́n yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ látòrí 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ máa wà sọ̀rọ̀ anífọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dá mi lọ ẹ lọ sẹ́yìn fún ara ẹ̀ lọ́wọ́ àwọn ìfọ̀mù lọ́wọ́ wa ìlú wa ń lu ọmọ ìlú yìí ní mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé
lè bá kábẹ̀ sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ fún àwọn àgbẹ̀mí fún yín ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò sí pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́jọ́ kábẹ̀ sí lẹ́yìn dáre olórí. Ẹ̀sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Àdírẹ́sì yìí. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kí ṣe sọ ẹgbẹ́ ìyàbọ̀ kọ̀. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. Ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ rò pé sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ fèmí sí sọ́ọ̀nì mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti èsì wọn á fẹ́ kẹ́ jíká síra lọ́kàn ká dé wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́tà ń fún wọn ní support. Ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí wọ́n support fúnra láti máa kidnap yẹn máa pa ni. Òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní pé kápá. Anybody tó bá jọ ọmọ Igboho tó bá support fúnra tó jọ díyẹ̀ gbé ẹ̀yin náà wo wọ́n díyẹ̀ gbé toyúntoyún. Ẹni tó bá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n pa wọ́n tó wá pa olóyè nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ṣe jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fẹ́ lọ́wọ́ kan. n fẹ́ kí gbogbo wa mọ̀ wípé àwọn Nigerian police àti olóyè Sunday Igboho dey clash over the role in rescue of kidnapped victims in Igboho community. Gbogbo apáta la mọ̀ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ́ kátìkù the Oyo State Police Command has dismissed claim that Yoruba Nation activist Chief Sunday Adeyemo Igboho, popularly known as Sunday Igboho, play any role in the released kidnapped victim in Igboho Orelope local government area of Oyo State, despite a widespread report that the captive regained freedom shortly after he issued 2 hours ultimatum to suspected kidnappers. The police, reacting to the viral videos on social media reports, said there was no official confirmation that the victim has been rescued, insisted there were no evidence linking Igboho to any rescue operation. Now, ṣé ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, èmi rí gẹ́gẹ́ bí beef. Torí irú ẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Yes, olóyè Sunday Igboho jáde nígbà tí ọ̀rọ̀ Adélabú tí àbúrò Adélabú tí wọ́n kidnap obìnrin kátẹ̀ sọ wípé Yorùbá làwọn yẹn. Olóyè Sunday Igboho sọ̀rọ̀ lórí ẹ̀. Àmọ́ àwọn èèyàn tó lóyè Sunday Igboho bá sọ̀rọ̀ ó fi yé wọn pé òun lòun rí orí gáàmù yẹn ní hòtẹ́ẹ̀lì tí wọ́n fi bring àwọn ọlọ́pàá àwọn ìpókèyà ẹ wá lọ arrest ẹni yẹn ló ṣe link wọn lọ síbi tí wọ́n mú ẹni yẹn sí. Oyo State Government and Nigerian Police wọn ò sọ any statement lórí nǹkan yẹn. Tó o bá jẹ́ rí bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ò ní sọ fún àwọn Kọ́lá Olóòtú, but they refuse to commend him. They refuse to acknowledge that okay ẹni yìí náà take part nínú ẹ̀. To me nǹkan tó lè Sunday Igboho ṣe aṣáájú obìnrin yẹn ṣe bẹ́ẹ̀ bí yẹn lẹ́wọ̀n yìí táwọn èèyàn ń celebrate tó ń yọ̀ mọ́ tí wọ́n fi sílẹ̀. Ẹni ká bá wa sọ reality and the facts. Máa dúró àwọn èèyàn tí wọ́n kidnap ní gbogbo àgbègbè Ọ̀yọ́ yẹn ni. Ṣé gbogbo ẹ̀ wọ́n fẹ́ release ni? But èyí tó lè Sunday Igboho ní pé kí wọ́n release ẹ̀ náà. After gbẹ́jẹ̀ tí wọ́n release ẹ̀, olóyè Sunday Igboho tún lọ bá wọn lọ́wọ́ àbá wọn, ó sọ fún wọn pé tí wọ́n bá tún ṣẹlẹ̀. Ṣé ẹyẹ báyìí ká tanra wa? A nídìí olóyè Sunday Igboho tá a bá ní irú ẹ̀bí 4-5 nílẹ̀ Yorùbá ó máa save.
ààrí Nigerian police ò gbìyànjú, ààrí Nigerian military ò gbìyànjú, wọ́n gbìyànjú but ẹ má yẹ ká tanra wa, wọn ò lè dá ṣe. Tábà tún wá ní state police ó máa tún help wa more because a máa ní sophisticated weapon tí wọ́n lè fi fight àwọn bandits yìí because nǹkan táwọn guys yìí ní ẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n ń fún wọn kìíní yẹn maybe they are in government or they are even powerful than government because license tí wọ́n fi ń kó kìíní yẹn wọlé government nìkan ló láṣẹ láti lè ṣe báwo ni wọ́n ṣe ń kó wọlé ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa nìyẹn but now irú nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí tí àwọn ọlọ́pàá fẹ́ máa bá fún lóòsàn Igboho fà pé tẹ́ kò wọ́n release anybody kí làwọn community wa ń jubilate fún lánàá tí wọ́n bá release ẹ̀ tí wọ́n bá release wọn kí làwọn community yẹn ṣe rí nǹkan tọ́kàn ń try láti ṣe ni pé ṣe rí firstly èmi ò ní sọ wípé àwọn Nigerian police ò gbìyànjú they are trying no doubt about it but Nigerian police ò lè dá ṣe èmi jẹ́ máa ń fẹ́ jẹ́ rí wọ́n máa ń ní nǹkan kan tẹ́ bá wo àwọn government wọ́n máa ń fẹ́ ṣe nǹkan kan wọn kì í fẹ́ kẹ́nìkan gba glory àwọn ṣe bẹ́ẹ̀ ni government ẹ gba glory àwọn ọba ẹ gbàjọba lọ́wọ́ wọn so ẹ̀rù ń bà wọ́n èdè pé tí àwọn normal person àwọn individual bá ti ń ṣèṣe àwọn kò sẹ́ni tó lè ṣe náà tó bá pé èèyàn jọ wà ní iléeṣẹ́ tó jẹ́ pé òun ní head tẹ́nìkan wá jẹ́ pé òun ni ó jẹ́ vice ẹ̀ tí jẹ́ pé vice yẹn ló ń ṣe nǹkan kan tó yẹ kí head yẹn ṣe ara wọn máa ta exactly pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀ ẹ wo road kan ní sáìdì ọ̀nà Ìjẹ̀bú-Òde ṣáàmù àwọn kan tó yẹ pé kò sí government ó dẹ̀ lóun fẹ́ ṣe ó dẹ̀ ṣe kí ni wọ́n arrest ẹ̀ torí pé ó ṣe ọ̀nà yẹn wọ́n arrest ẹ̀ ṣe bó fi benefit àwọn ará àdúgbò ni but wọ́n arrest máa yẹn torí pé ó ṣe ọ̀nà wọ́n ò lè ṣọ̀nà láì yẹ pé ó gbà púpà àìmọye ẹlòmíràn máa ń pé ó fẹ́ ṣe ọ̀nà tí gọ́dọ̀ máa ní kó má ṣe tọ́jú ẹ̀ máa filẹ̀ síbẹ̀ kí ni nǹkan tó fà á torí pé wọ́n lọ fẹ́ gba glory yẹn ẹ wo school tí very dark man lọ kọ́ tí wọ́n yarí pé kí tí a máa rí bá gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ yarí pé kò gbọdọ̀ kó pépà gidi ìgbọ̀nbọ̀ yẹn fúnra kọ́ kínní yẹn is because ẹ ṣe kínní yìí o àwọn tó lè fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ẹ̀ yarí pé wọ́n gbọdọ̀ ṣe and that's nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Nigerian police nìyẹn kò sẹ́ni tó ń sọ wípé àwọn Nigerian police ò ṣiṣẹ́ but I need the help ẹ lè sí everywhere mélòó lọ́lọ́pàá tó ń ṣọ́ wa ní the old country táwa mélòó lọ́lọ́pàá tó wà ní Igboho mélòó ni police station tó wà ní Igboho àbí ní Ọ̀yọ́ náà wọn agbègbè náà wọn wíwá èrìyà tó wà lọ́yọ̀ yẹn mélòó ni wọ́n tẹ́ bá wá ríyàn tó wá help yín tẹ́ wá refuse láti commend ẹ̀ láti acknowledge ẹ̀ pé ẹni yìí òun náà ń ṣe nǹkan báyìí èmi ò rí nǹkan tó wà ń bẹ́ẹ̀ èmi ò rí nǹkan tó wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn celebrate lórí Sunday Igboho lánàá wọ́n jẹ́ release woman yẹn tẹ́ bá wá rí kò rí bẹ́ẹ̀ ó possible kó jẹ́ pé àwọn èèyàn pọ̀ tí wọ́n kidnap tí wọ́n ti release fine mo tẹ̀ rí bọ̀bọ̀ kan tó sọ pé tó bá gbọ́dọ̀ Sunday Igboho mọ̀ pé òun fẹ́ kò ṣe wọnú gbé lọ kó lọ release àwọn ọmọ student tí wọ́n kó ṣé gọ́ọ̀mẹ̀ntì fún láṣẹ láti lọ síbẹ̀ ni èyí tó lọ lánàá ó kàn lọ because of no belief pé ọba yẹn ló pe òun kọ̀ wá bá wa halẹ̀ mọ́ wọn ìhalẹ̀ yẹn yẹ jẹ́ lọ àwọn ọlọ́pàá náà mọ̀ wípé àwọn náà ní bad eggs nínú torí to be sincere àwọn Nigerian police they are really trying no doubt about it they are trying but omi pọ̀ jọ kà lọ èló ni budget tí wọ́n ń fún wọn èló ni ẹlòmíì ń gbà nínú wọn gbogbo kìíní ló yẹ kí àwọn state government àti federal government tó consider they have to put all this into consideration to assist all these people all these police so that at least they can be wọ́n máa lè wà active dáadáa torí tí wọ́n bá tọ́jú wọn dáadáa orúkọ táwọn máa rí lélẹ̀ and that's why ló ṣe dàbí pé àwọn tó wà compromise ní Nigerian police àti Nigerian military wọ́n pọ̀ nínú wọn ṣé wọ́n pọ̀ nínú wọn ní èèyàn kan máa pè wọ́n pé ẹ kúrò ń bẹ̀ kọ́ lè kidnap àwọn èèyàn kọ́ lè máa kúrò èyí tó ṣẹlẹ̀ ní Niger State ṣe bẹ́ẹ̀ èèyàn kan ló pè àwọn military tó wà bẹ́ẹ̀ pé kọ́ kúrò ń bẹ̀
àwọn soldiers yẹn wọ́n mount wọn síbẹ̀ èèyàn kọ́ jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ 30 minutes wọ́n kúrò bẹ́ẹ̀ wọ́n kidnap over 200 students wọ́n jẹ́ lọ up to now government ò tí ì mention ẹni tó pè wọ́n àbí àwọn tí wọ́n ní kó wọ́n dúró síbẹ̀ yẹn wọn ò lórúkọ wọn ò mọ̀ wọ́n ẹ má yẹ ká deceive ara wa náà. And to me màá tún wọ́n nílé Sunday Igboho you need to be very careful torí wọ́n lè máa fẹ́ máa wò wípé òkè Sunday Igboho fẹ́ máa lágídí pẹ̀lú government kó fẹ́ gbé again ó lè má jẹ́ federal government ló máa gbé state government lè gbé torí state government náà láṣẹ. So to me olóyè Sunday Igboho ní láti wà very careful láti máa take àwọn action kankan bẹ̀rù kọ́ máa rọ Ṣèyí Mákindé kó mú kínní easy so that insecurity yóò ní gba gbogbo nǹkan tí Ṣèyí Mákindé ti ṣe tó ti dá torí nǹkan tí Ṣèyí Mákindé ṣe tó dá pọ̀ lọ́yọ̀ọ́ bàjẹ́. And I will say it again, Ṣèyí Mákindé is one of the best governors we have in the southwest because nǹkan tó ti ṣe over 7 years wọn ò lè parẹ́ nínú ìtàn. But with this insecurity it can bring down your government if you are not taking. You can never do it alone. It's not up to a year tí Ṣèyí Mákindé máa kúrò mẹ́. You need collaboration from Olóyè Sunday Igboho. You need collaboration from the Gani Adams. Àwọn forest reserve tẹ́rí yẹn díẹ̀ lè kó fi jùlọ. Ọ̀yọ́ state is very big and that's why we fẹ́ pín sí méjì. Ọ̀yọ́ state is very very big. So tó bá tiẹ̀ wá pín sí méjì so wọ́n máa lè lo àwọn ilẹ̀ yẹn dáadáa. Bó ṣe jẹ́ kó wọ́n lò ó. Ẹ má jẹ́ ká tanra wa. A ní láti tún kọ́ṣọ́ lórí Sunday Igboho kó má lọ take the second thing fún ó lè rẹ́ pé state government ní kò ní sí pé ta fẹ́ ṣe ìjọba níjọba máa jẹ́ but ọ̀rọ̀ clash yìí láàrin Sunday Igboho àti àwọn Nigerian police wọ́n kàn fẹ́ tí kí ló kẹ́ ẹ̀ bọ́ ni bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n fẹ́ refuse láti fún glory ẹ̀ ní lójú ti tèmi o this is my opinion. Everybody ló mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní Igboho lánàá yẹn ó ṣẹlẹ̀ wọ́n release àwọn ẹni yẹn jáde so kí wàá làwọn bá ká.